ṣe bẹ́ẹ̀ bàbá títí fẹ́ tọ̀wọ̀ ṣe bí gbóná gbòòrò ó jóde lọ́wọ́ dànù. Ladies and gentlemen, mo tún kí yín káàbọ̀ wẹ̀rẹ̀ mẹ́wọ̀n lálàáfíà ní ọ̀dẹ̀ òdòdó ilé ń kọ́ o. Èmi bàbá yín náà ní o Tásíkò bàbá Táfà Ìjẹ̀gbọ̀n ṣe dánìkan fà bàbá Tàídì ẹkùn ọkọ tán wá ìfọkànbalẹ̀ bàbá Táìbà. Mo tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ìwé àwọn àgbà níbi tí mo ti ń kọ́ yín ní òwe àti ìtumọ̀ rẹ̀, òwe ilẹ̀ káàárọ̀ oòjíire àti ìtumọ̀ rẹ̀. Ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kẹrìnlá, ìwé àwọn àgbà chapter 1 verse 14 tó kà báyìí pé bára ayé ẹni bá lẹ́nu ńṣe là ń lẹ́sẹ̀. Bí aráalé èèyàn bá ní ẹnu tó mọ ọ̀rọ̀ sọ tó yẹ pé sọsọsọ ni aláròká ayé aláròká ọ̀run tí máa ń rojọ́ kiri, níṣe ni ènìyàn máa ń lẹ́sẹ̀ o. Lóòótọ́ ibi tí ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà èèyàn náà máa ń ṣáájò, èèyàn náà ó gbìyànjú. Bára ayé ẹni bá lẹ́nu èèyàn lẹ́sẹ̀ ni o. Kí ni ìtumọ̀ ẹsẹ̀? Kí ni ìtumọ̀ ẹnu? Ìtumọ̀ ẹnu kéèyàn lẹ́nu ni pé tára ayé ẹni bá mẹjọ́ rò, tí ara ayé ẹni tó bá mọ ọ̀rọ̀ tó yẹ kó máa ń rojọ́ kí tó jẹ́ pé aláròká ni, tó jẹ́ pé àwọn tí máa ń tan ìròyìn káàkiri tí máa ń rojọ́ kí ó lẹ́nu tiẹ̀ nu o. Kété lílẹ́nu tẹ́yìn ọmọ ayé òde òní máa ń sọ nǹkan o. Wọ́n gbọ́ òlẹ́nu bí eku, òlẹ́nu bí ẹyẹ. Kété tí Pàfúmà ọmọ àbúrò mi kọ́ o, kété ìrún o. Kí wọ́n ní ìtumọ̀ lẹ́sẹ̀ o? Ìtumọ̀ kéèyàn lẹ́sẹ̀ òun ni pé èyí ò lè tọ́jú lé kiri, èyí ò lè tọ́jú lé kiri, èyí ò lè rìn pé àmọ́ bí tí lámọ̀ yín ti bà ló kọjá dé o. Ọ̀rọ̀ tí lágbájá sọ nípa mi ìmọ̀ ibi tí ọ̀rọ̀ ń rìn dé èyí ò wá máa rìn káàkiri. Ẹ̀rẹ̀ ò bá rẹ̀ mo ní kí yín ni o. Èyí ò máa rìn káàkiri àwọn tó lè gbàyàn, èyí ò máa yájú kiri bí eré yẹ̀mí wò, ilé adáhunṣe, ilé babaláwo, ilé oníṣègùn, ìyẹn náà ò lẹ́sẹ̀. Àmì. Bára ayé ẹni bá lẹ́nu èèyàn lẹ́sẹ̀. Èyí ò máa gbogbo bí téèyàn ti lè rí ìgbàlà, àwọn tó lè mọ jẹ́rìí gbé èèyàn pé lágbájá ò rí bẹ́ẹ̀ o, ẹ má dá lóhùn o. Èèyàn náà ò lè rìn, èèyàn ò lè rìn. Olúwa rẹ̀ náà ò lè rìn ní tirẹ̀ mọ́ rìn. Èyí ò máa rìn kiri pé gbogbo àwọn tó jẹ́ bí abẹnugan nílùú ládùúgbò lèèyàn náà máa dọ́dọ̀ wọn pé ẹ dákun o, ẹjọ́ lágbájá mú àbẹ̀sùn yìí o. Èyí ò ní ẹsẹ̀ àti lè rìn, téyìn ò lè rìn dáadáa káàkiri àwọn abẹnugan, àwọn tó yẹ pé tí ọ̀rọ̀ bá déwájú wọn àwọn náà máa yanjú ọ̀rọ̀, àwọn tó yẹ pé tí ọ̀rọ̀ bá déwájú wọn náà máa dáyàn lẹ́bi. Èyí ò lè rìn dáadáa pé ẹ gbà mí o, ẹ lágbájá lóhùn ó pa mí ni o, ẹ gbà mí o, lágbájá lóhùn ó fàyè hàn mí ni o, ẹ gbà mí o, lágbájá lóhùn ó bà ní ló kọjá kiri o. Bára ayé ẹni bá lẹ́nu tó yẹ pé akékaka lòún, akékaka kọ́ lọ́rọ̀ ò gbọ́, tó yẹ pé ara ayé ẹni tó mọ ọ̀rọ̀ sọ tó lè fi ọ̀rọ̀ bá tèèyàn jẹ́. Olúwa rẹ̀ náà ní ẹsẹ̀ láti rìn káàkiri pé ẹ dákun ẹ gbà mí, lágbájá lóhùn ó fàyè hàn mí o, ẹ gbà mí o, dóòlà lóhùn ó bà ní ló kọjá o, ẹ gbà mí o, làkàṣègbè lóhùn ó bà tèmi mọ́gi o. Èyí ò lè rìn ni o. Èyí jókòó tẹ́tẹ́rẹ́ o. Téèyàn bá ti lẹ́nu tó lè bàyàn ló kọjá tó mẹjọ́ rò tó lè rojọ́ mọ́ èèyàn pa, èèyàn náà ní jókòó jẹ́ o. Èèyàn jókòó tẹ́tẹ́rẹ́ o. Èyí ò mójútó téèyàn ó rìn, èyí ó rìn sí gidi ni o. Ó yẹ kó ti yé eyín ọmọ Yorùbá rìn yín o. Torí ẹ̀rín ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kẹrìnlá ó ní bí ará ilé ẹni bá lẹ́nu èèyàn lẹ́sẹ̀ ni o.
èèyàn lẹ́sẹ̀ ní ẹ má ìjókòó tẹ́tẹ́rẹ́ o kò yẹ bó ṣe lóhùn ó jẹ́ o àgbò nìtán ló nílẹ̀ o ẹ wo ọ̀rọ̀ mi sì yóò lópin Tásíkò bàbá Táwà lórúkọ mi ẹ gbọ́ ẹ lẹ́ ń bẹ̀ o ẹ kú kalẹ̀.